wọ́n wá torí ẹ̀ wọ́n mú Ọ̀ọ̀nìrìṣà olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, olórí gbogbo ọba kóòtù jíire, olórí gbogbo ọba Nàìjíríà pàápàá, olórí gbogbo ọba of Africa. Wọ́n wá mú wọn náà fi jẹ́ kó chairman. Ìgbò wà ń bẹ, Ìgbò ò sọ̀rọ̀. Àwọn Ọ̀yọ́ wọ́n wá jáde, wọ́n ní láláì pa wọn ò ní gbà. Ẹ dákun, ta ni ò mọ̀ wípé ọ̀tẹ̀ yẹn ló wà ń bẹ? Ọ̀tẹ̀ pín sí méjì o. Ọmọ yín wà ń bẹ, Tinubu wà ń bẹ, tó yẹ kẹ́ align pẹ̀lú ẹ̀ align pẹ̀lú ẹ̀. Ẹ ń wá ọ̀nà bí ẹ ṣe jojú Ọọ̀ni, ẹ ń wá ọ̀nà bẹ́ẹ̀ sì jojú Tinubu. Ẹni bá lékun méjì yóò pòfo dandan ni. Ọ̀yọ́ tí wọ́n mú wọn kọ lẹ́tà àwọn òpinlẹ̀ kan kó chairman, ṣé tọ́ọ̀nì bá débẹ̀ yẹn, tọ́ọ̀nì bá ti wà ní kábínẹ̀tì yẹn lókè, àìní èèyàn lókè tí ń ṣe aṣojú wa ló jẹ́ kí àwọn pípù wọ̀nyí kí wọ́n wọ̀ wá lára bó ṣe rí yìí. Yorùbá nation wọ́n fẹ́ lò wọ́n against Ọọ̀ni, against Tinubu, against ilẹ̀ kóòtù òjíire ni. Yorùbá nation is known for the freedom of human rights. Yorùbá nation ọ̀pọ̀ àwọn ọlọ́pọlọ kíkú ló wà nú ẹ̀, tá a sì gbọ́dọ̀ gbà wọ́n láàyè kan anything tó bá jẹ́ Yorùbá nation. Ẹ sọ fún kán resist ẹ̀. Tọ́mátì ẹ̀ ń gbọ́ pé wọ́n sọ wípé jáde fún rally Yorùbá nation, ẹ sọ fún pé kí wọ́n yẹra ń bẹ̀ kí wọ́n sá. Because èyí tí wọ́n ṣe níjọ́sí àwọn tẹ́ẹ̀mí wọn ń sùn, mélòó ni wọ́n kéta fún nínú àkàmì àwọn tí ẹ pé Yorùbá nation ló sọ wọ́n di ẹdun arinlẹ̀. 419 jìbìtì jàgùdà olè jíjà tẹ̀m̀bẹ̀lẹ̀kú nínú ẹ̀. Ẹ sì lẹ́fẹ́ gborílẹ̀-èdè ń ṣe àwọn tó gborílẹ̀-èdè níjọ́un, ṣé bí wọ́n ṣe tí wọ́n fi rí èrò orílẹ̀-èdè tí wọ́n ṣe tí wọ́n fi rí gbà ní. Now máa sọ̀dí tí mo fi sọ̀rọ̀ yìí fún yín o. Mo sọ ń jọ́ sí mo sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho pé kí wọ́n ṣọ́ra. Ẹni tán bá torí ẹ̀ fagbọn kì í dúró ń jẹ àgbọn yẹn o, kì í dúró jẹ. Olóyè òṣèmí o, olóyè òṣèmí, akíkanjú ènìyàn òun ni olóyè jẹ́, ìyẹn Sunday Igboho òun ni wọ́n jẹ́. Àmọ́ bàbá olóyè wọ́n ti ń lò yín fún ìṣọ̀kan ilẹ̀ kóòtù òjíire. Béèrè kan tí màá béèrè lọ́wọ́ Sunday Igboho ni wípé bàbá, orílẹ̀-èdè tẹ́lẹ̀ ń jà fún, ṣé ẹ̀yà abìkan ní kóòtù òjíire lẹ̀ ń jà fún ni, àbí ẹ̀yà tí wọ́n lóhùn ló ń jẹ́ Yorùbá tẹ́lẹ̀ ṣáwọn lẹ̀ ń jà ìjà yẹn fún? Torí a rí sáyìn wípé anything about Èkìtì, Ondo state, àwọn Iléṣà nǹkan kan wọ̀nyẹn kò sí kan tó kàn yín bẹ́ẹ̀. A rí sáyìn yẹn, ó yẹ yín nísìn. A rí wípé ẹ̀yà kan òun ni ẹ fẹ́ gbé lórí ju ẹ̀yà kan lọ nínú ẹ̀. Ìyẹn ni. Èkejì, mo béèrè níjọ́sí wípé nígbà tẹ́ ẹ wá visit Aláàfin. Tẹ́ bá visit Aláàfin, à ní nítorí pé wọ́n ṣẹ̀ fi bàbá jẹ ni, òun ló yẹ kẹ́ wá visit wọn. All right, no problem. Now ẹ wá kúrò bẹ́ẹ̀, ẹ lọ sí ilé ọlọ́sọ̀dọ̀ bàbá Olúgbọ́n. Ẹ débi bẹ́ẹ̀ ara àwọn ọ̀rọ̀ náà tí ẹ sọ ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣáà ṣe bẹ́ẹ̀, ẹ fẹ́ kíní kan, ẹ fẹ́ padà, ẹ fẹ́ ṣe gbá. Ó ṣe jẹ́ pé táìmù yìí lẹ̀ṣẹ̀ wá plan wípé ẹ fẹ́ wá jáde fún rally. Aláàfin tó jẹ́ pé ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú òun ló kúnnú wọn nílùú Ọ̀yọ́ ń bẹ̀. Now mo wá pé kí ló dé tí wọ́n fi dé ọ̀dọ̀ bàbá Ọọ̀ni. Àwọn kan purọ́, wọ́n ní wọ́n pe bàbá Ọọ̀ni, wọ́n ní wọn ò sí nílé, òun ni ò jẹ́ kí wọ́n lọ bẹ̀. Mo accept, mo ní no problem. Ìgbà tó wáyá mo wá rí wípé àwọn èèyàn wọn ti ń pláàni, wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ rally padà. Kódà wọ́n ti lọ sọ́dọ̀ Ọlọ́wọ̀, wọ́n ti lọ drop letter fún Ọlọ́wọ̀, wọ́n ti dọ́dọ̀ Déjì Àkúrẹ́. Ẹ fẹ́ bẹ̀rẹ̀ rally Ogun State wà nílẹ̀, ẹ ti lọ bẹ̀rẹ̀ rally ńbẹ̀. Ó wá jẹ́ pé ibẹ̀ yẹn lẹ ti fẹ́ lọ bẹ̀rẹ̀. And kí nìdí ni wípé Déjì of Àkúrẹ́ òun àti Ọọ̀ni 5 and 6 ni wọ́n. Ọlọ́wọ̀ òun àti Ọọ̀ni 5 and 6 ni wọ́n. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti ibi ibẹ̀ yẹn. They knows what they were doing. Ọ̀tẹ̀tẹ̀ create pẹ̀lú Ọọ̀ni. Ẹ wo, a expire mọ́ yín nínú ni. Tádúgbùm bí bọ́ǹbù mọ́ yín nínú. Tẹ́ ẹ̀ bá jáwọ́ nínú ẹ̀. Tẹ́ ẹ̀ bá jáwọ́ nínú ẹ̀. Now wọ́n wá fẹ́ lo àwọn ọba wọn yẹn, wọ́n wá náà fẹ́ jáde mega rally again, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe rally. Kí nìkan tẹ́ fẹ́ ṣe rally fún? Ṣebí téèyàn bá fẹ́ gorílẹ̀-èdè, a máa ní backup ni. Backup wo lẹ ní lókè tí wọ́n fẹ́ pẹ̀lú yín tàbí tí wọ́n fẹ́ máa defend yín lókè láti lè jẹ́ kí nǹkan tẹ́ ń wá kó ba lè tẹ̀ yín lọ́wọ́? Ẹ sọ fún mi. Ẹ ní backup, ẹ ní nǹkan kan. Ẹnu lákàn fún ìpèkúrò ojú ọ̀nà. A ti lọ sí UN, a ti ṣe gbá, ẹ ti kọ lẹ́tà sí kinní kan, a ti ṣe tọ̀hún. Kọ lẹ́tà tẹ́ ẹ kọ. Àrí lílọ àárín nǹkan kan. Now ní ìgbà Buhari tí ẹ fẹ́ ní ẹ mọ̀ wípé Sultan of Sokoto òun ló jẹ́ olórí gbogbo ọba nínú constitution ṣe ò bẹ́ẹ̀ mọ́. Ǹjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ ẹ sọ̀rọ̀ sí i? Wọ́n wá ní okay, if that be the case, ẹ ń pè fún orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi restructuring. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ibi bẹ̀.
létà òun ló máa wá sọ fún wa pé ká dìmáàdì gbòkè a fẹ́ dá dúró o a fẹ́ sí lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ ẹni rárá o ẹ ṣe yẹn ẹ kàn fẹ́ dá dúró gbàǹsì lójú ẹsẹ̀ ni. wọ́n wá torí ẹ̀ wọ́n mú Ọọ̀ni rìṣà olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá olórí gbogbo ọba kóòtù jíire olórí gbogbo ọba Nàìjíríà pàápàá olórí gbogbo ọba of Africa. wọ́n wá mú wọn náà fi jẹ́ kó chairman Ìgbò wà ń bẹ Ìgbò sọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ wọ́n wá jáde wọ́n ní láláì pa wọn ò ní gbà. ẹ dákun ta ni ò mọ̀ wípé ọ̀tẹ̀ yẹn ló wà ń bẹ ọ̀tẹ̀ pín sí méjì o ọmọ yín wà ń bẹ Tinubu wà ń bẹ tó yẹ kẹ́ align pẹ̀lú ẹ̀ align pẹ̀lú ẹ̀ ẹ̀ ń wá ọ̀nà bí ẹ̀ ṣe jojú Ọọ̀ni ẹ̀ ń wá ọ̀nà bẹ́ẹ̀ sì jojú Tinubu ẹni bá lékun méjì yóò pòfo dandan ni. Ọ̀yọ́ tí wọ́n mú wọn kọ lẹ́tà àwọn òpin kan kó chairman ṣé tọ́ọ̀ni bá débẹ̀ yẹn tọ́ọ̀ni bá ti wà ní kábínẹ̀tì yẹn lókè àìní èèyàn lókè tí ń ṣe aṣojú wa ló jẹ́ kí àwọn pípù wọ̀nyí kí wọ́n wọ̀ wá lára bó ṣe rí yìí. wọ́n tún wá ní èèyàn wípé spiritual leaders kan tó máa wà pẹ̀lú wọn lókè ń bẹ̀ yẹn ẹ tún wá bẹ̀rẹ̀ sí ní gbémú ẹ wá lẹ fẹ́ bẹ̀rẹ̀ mega rally ẹ fẹ́ bẹ̀rẹ̀ rálù òfò rálì tẹ́ ń ṣe látijọ́ ẹ̀ tá à ń rí nǹkan kan níbẹ̀ ẹ lẹ tún fẹ́ bẹ̀rẹ̀ again kí ló ṣe yín kí ló dé. mo wá rí wípé gbogbo lílọ bíbọ̀ Sunday Igboho ọ̀tẹ̀ ń bẹnu ẹ̀ ọ̀tẹ̀ ó ń bẹnu ẹ̀ bàbá Sunday Igboho ẹ try ẹ lọ ṣọ́ra yín ẹ lọ wọnú Aláàfin bó ṣe wà yẹn in fact lẹ́tà tí wọ́n láwọn Ọ̀yọ́ kọ jẹ́ kí n mọ̀ strongly wípé Aláàfin is behind with what is happening Aláàfin wà kò lè sọ pé òun ò mọ̀ nípa ẹ̀ kí ni Ọọ̀ni fi ṣe yín Tinubu wà ń bẹ̀ tán ẹ rí rálì ṣe ní bí ọdún méjì ẹ rí rálì yẹn ṣe o ẹ wá rí pé wọ́n prepare for second time tí ọ̀pọ̀lọpọ̀ pátì kóra wọn jọ engage Tinubu ẹ̀yin tẹ́ tí wá jẹ́ èèyàn ní Tinubu yẹn ẹ tí wá gbéradì ẹ lẹ́ ń plan fún rálì ṣé ẹ̀mí kó máa affect ẹ tí wọ́n ń plan fún rálì ẹ rí pé ọmọ àlè lọ́pọ̀lọpọ̀ yín ọmọ àlè nìyí wọ́n ní ntẹni wọ́n ní tàkísà ní tààtàn kí ló dé tí nǹkan tí yóò kí fi ń jọ yín lójú ná nílẹ̀ kóòtù jíire kí ló dé tí yẹ pé ó dìgbà tí kinní yẹn bá ti bọ́ kúrò lọ́wọ́ yín ná lẹ́sẹ̀ àwọn máa kábàámọ̀ pé nígbà bàbá lágbájá kálá àmọ̀ ká ti ṣe báyìí sí ẹ̀yin mọ kòtò táwọn Fúlàní tán ti jẹ sílẹ̀ dè nílẹ̀ kóòtù jíire ẹ ní backup ẹ ní nǹkan kan tó yẹ kẹ́tì ẹ̀ create pé kẹ́tì ẹ̀ ní backup tán kẹ́tì ẹ̀ ní kinní yẹn tán kẹ́tì ẹ̀ tó máa gbé mú ẹ wá jáde ẹlẹ́tún fẹ́ ṣe rally again ń ta lẹ fẹ́ ṣe rally fún ẹ dákun sọ fún mi ta ni ẹ fẹ́ ṣe rally fún ẹ wá online pẹ̀lú Ọ̀yọ́ tó jẹ́ wípé ó kó èèyàn lẹ́rú egungun bàbá wọn ó tún kó lẹ́rú pẹ̀lú ẹ̀ ọba olè tí pé wọ́n ṣe coronation ẹ̀ àwọn ìlú tó kó lẹ́rú ó tún kọ sínú agbádá aṣọ tó wọ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀tì ni ṣé ìyẹn lẹ wá lẹ fẹ́ online pẹ̀lú ó lóun jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ìbá ṣe ẹrú tó ń tà nígbà yẹn àwọn British rìkíṣí ṣọ́ máa recognize ẹ ni ọ̀ràn míyàn tẹ́ ní òun ló tẹ̀dó kínní kan ló ṣe gbá ló ṣe tọ̀hún ló ṣe kòkò bàbá ẹ̀ sáàsùn ṣé kìí ṣe ọmọ Ògún ni ẹ ló jẹ́ ọmọ Oòduà ṣé ọmọ Oòduà ni ṣe bọ́mọ Ògún ni ọ̀ràn míyàn ṣe bọ́mọ Ògún ni ẹni tí ẹ̀jẹ̀ ọmọ àlè bá ti wà lára rẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe wẹ̀ tó yóò máa wọ ọmọ àlè ni ìwà ọmọ àlè ti kún ara nílùú Ọ̀yọ́ yẹn ọ̀rọ̀ yóò jọ wá lójúmọ́ ẹ̀yin lẹ ń dalẹ̀ kó tó di ireu ẹ̀yin ni ìtàn yín lẹ wá ẹ̀yin lẹ dorí ẹ̀ kodò ẹ̀yin lẹ ṣe gbogbo ẹ̀ ìlú Ọ̀yọ́ ń bẹ̀ yẹn náà ni ẹ tí wàá lọ kọ lẹ́tà wá Ọọ̀ni kó ṣe kinní kan kí ni Ọọ̀ni fi ṣe yín kí ni Ilé Ifẹ̀ fi ṣe rí kí ló fi ṣe yín wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lò yín bó ti ṣe fẹ́ máa lo àwọn Yorùbá nation against Tinubu nìsín Yorùbá nation wọ́n fẹ́ lò wọ́n against Ọọ̀ni against Tinubu against ilẹ̀ kóòtù òjíire ni Yorùbá nation is known for the freedom of human rights Yorùbá nation ọ̀pọ̀ àwọn ọlọ́pọlọ kíkú ló wà nú ẹ̀ tá a sì gbọdọ̀ gbà wọ́n láàyè wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ rálì kí nìkan tí rálì yẹn dà fún yín ẹ̀yin Yorùbá nation àti wọ́n sọ fún yín wípé a ò jẹ́ Yorùbá mọ́ ọmọ Oòduà ni wá tẹ́ ẹ bá fẹ́ ká sọ̀pọ̀tì yín ẹ yọ Yorùbá kúrò ń bẹ́ẹ̀ àwa Yorùbá mọ́ then restructure là ń wá nísìnyí ẹ jẹ́ kí wọ́n restructure ká padà sí ìpìlẹ̀ bá ṣe ń lò tẹ́lẹ̀ ká wá lò ó fún ọdún bíi méjì ká wá wo nǹkan tá a máa achieve níbẹ̀ òun ló máa determine bóyá a máa lọ bóyá a ní lọ ẹni rárá ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn tẹ́tí fẹ̀mí wọn ṣòfò ní ojú ọ̀nà Yorùbá nation yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ògo ìdílé tó ti wọ́ mi lórí iṣu Yorùbá nation yìí ẹ ṣe tí ẹ pìtì wọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú ẹ̀wọ̀n dòní olónìí orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ apá alápá táàmọ́ nǹkan tá a máa fi ṣe wọ́n ẹ tútù jáde again ọmọlọ́mọ la máa rán dé tòrutòru ẹ tútù jáde again ọmọ Sunday Igboho dà nínú àwọn tó ń ṣe rally ọmọ bíbí inú ẹ̀dà kọ́mọ bíbí inú ẹ̀ jáde kíyàwó ẹ̀ jáde síbẹ̀ ká tó mọ̀ ipò serious
ọmọ bíbí inú bàbá Bánjí Akíntóyè kún wọ́n jáde ká tó mọ̀ pé wọ́n serious síbẹ̀. Ọmọ bíbí inú Kóìkì gbogbo yín yẹn pátápátá ẹ jáde ká tó mọ̀ pé serious. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní online ó yẹ jáde o, ẹ ṣe gbá o, ẹ ṣe tọ̀hún o, ẹ ṣe kòkò bàbá ẹ̀ sáàsùn o, ẹ jáde ká tó mọ̀ pé serious. Ẹ wá bẹ̀ sí jẹ́ kí àwọn ògo wẹrẹ kó wọ omi. Ẹ wà ní wọ́n pa yín ẹni tó bá ti pa kí ló tún kù. Ẹ jẹ́ ṣọ́ra yín. Àwa Yorùbá nation restructuring là ń fẹ́. Oòduà republic nìkan tá ń wá, not Yorùbá nation. To hell with Yorùbá nation. À ń ṣọmọ Yorùbá. Then restructuring là ń wá for now. Ẹ fi Tinubu ńlẹ̀. Ẹ kóra yín jọ pọ̀. Ẹ support Tinubu. Ẹ jẹ́ kó lọ fún second time. Ẹ jẹ́ kí Ọọ̀ni kó jẹ́ kó chairman. Káwá wò kan tó máa jáde nídìí kinní wọ̀nyẹn. Settings ni káwò kan tó máa jáde ńbẹ̀. Kẹ́ jẹ́ kó rí yín set. Ọ̀tẹ̀ lónìí, ọ̀tẹ̀ lọ́la, ọ̀tẹ̀ lọ́túnla yìí. Ẹ jẹ́ kó lọ sí mẹ̀dọ̀. Bàbá mi ọlọ́wọ̀, ẹ má gbà wọ́n láyé o. Déjì of Àkúrẹ́ bàbá mi bàbá dáadáa. Ẹ má, mo tiẹ̀ jẹ́rìí ti yín. Mo jẹ́rìí yín. Ẹ má gbà wọ́n láyé o. Ọlọ̀tẹ̀ ni wọ́n o. Ọlọ̀tẹ̀ òun ni wọ́n o. Tèmi nìyẹn o.